ọmọ Yorùbá ó ti dójú ẹ̀. Ẹ̀yin tẹ́ sọ pé bàbá wa Professor Banji Akíntóyè àti bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà owó baba Dami ẹkùn ọkọ Fúlàní àjànàkú kọjá mo rí nǹkan fìrí tabarére ká ní ayé eléyìí pọ̀. Ẹ̀yin ènìyàn wa ẹ share fídíò ìfàyà. Mo fẹ́ kọ́nfàmù kankan fún yín láàárọ̀ yìí. Ṣé mo pé mo sọ fún yín mo ní àwọn bàbá wa olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho àti bàbá wa Professor Adébánjí Akíntóyè. Mo sọ fún yín mo ní àwọn bàbá yìí wọn ò kì í sùn wọn ò kì í wo. Mo wá fẹ́ wo bí wọn ṣe ní àṣeyọrí. Eléyìí tí mo fẹ́ sọ yìí ẹ bá mi pín fún gbogbo àwọn tí wọ́n ń fi yín ṣe yẹ̀yẹ́, ìyẹn ìyá àti bàbá mi, àwọn tí wọ́n yín mú sí yín pé Yorùbá Nation wo lẹ̀ ń ṣe kíníkan kìnìkan. Ẹ̀yin lẹ ní ìròyìn tó rọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni àwọn èèyàn wọn ni wọ́n ń sọ̀rọ̀ sí Yorùbá Nation wo tí ẹ̀ lẹ́ ń pariwo kíníkan kìnìkan. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí nǹkan kan ti ṣẹlẹ̀. Kódà ẹni tó gbèrò yẹn jáde kò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀, ó ṣàkọlù ẹ̀, ó ń pèntì ẹ̀, of which nǹkan tó sọ ń tàwà ti gbọ́ ni sọ síta. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé mi ọmọ yín must be ohun tó bá jẹ kó ríta ló máa ríta, ohun tí ó bá jẹ kó ríta kò ní ríta. Òun ni mo ṣe ń wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn must be o ti máa ń tú àṣírí jù, ó máa ń ṣe kinní kan. Orò tó bá ti wọ ìgboro ti kúrò ní àìwò. Orò tó bá ti wọ ìgboro ó ti kúrò ní àìwò. Kódà obìnrin á rí. Now ibi tí mo mú ọ̀rọ̀ mi lọ rèé. Mo sọ fún yín mo ní ẹ fọkàn yín balẹ̀. Àwọn bàbá tẹ́ rí tí à ń tẹ̀lé yìí, Ọlọ́run fún wọn ní ọgbọ́n, Ọlọ́run fún wọn ní ìmọ̀, Ọlọ́run fún wọn ní òye, Ọlọ́run wá fi gbogbo nǹkan tó múlẹ̀ ayé dẹrùn Ọlọ́run fi tì wọ́n. Kò sí tó jólóṣì nínú wọn, kò sí tẹ́bí ń pa nínú wọn, kò sí tí orí nǹkan jẹ. Ṣé bàbá Professor Banji Akíntóyè tí wọ́n ti retire tí wọ́n ń gba heavy money from America, àwọn òwe tí wọ́n ti kọ lóríṣiríṣi, òbítíbitì owó ń wọlé. Bàbá mi olóyè Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà tí ìjọba Nàìjíríà rò pé àwọn lè fi táwọn bá ti àkáùntì wọn páwọn lè fi wé wọn dáhùn. Gbogbo yẹn rí pé kàkà kí ó lọlẹ̀ ń ṣe ló tún gba yìí sí. Àwa ọmọ Yorùbá lá ní ìròyìn tí mo mú wá yìí. Gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé mo sọ fún yín mo ní àwọn bàbá wa wọ́n ń gbé àwọn ìgbésẹ̀ kan tó lágbára lórí bí ilẹ̀ Yorùbá ṣe máa bọ́ sí ní kíákíá. Mo dẹ̀ sọ kọ́kọ́ mo ní a ti decide pé a ò ní máa jáde wá máa sọ anything síta mọ́. Àwọn nǹkan tó bá jẹ́ ká sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ gbogbo ẹ̀ la máa gbé wá síta. Àwa realize wípé àwọn kan wà tó jẹ́ pé ọ̀bàyéjẹ́ ni wọ́n, ìdí kí nǹkan bàjẹ́ ló wà, ṣùgbọ́n wọ́n sá sínú òkùnkùn wọ́n wá ń tafà sínú mọ́lẹ̀. Àwọn tí wọ́n ń fi ń ṣe yẹ̀yẹ́ tó ń ṣoríṣiríṣi fún yín àwọn ló ní fídíò yìí, because to the glory of God máa play fídíò méjì nínú fídíò yìí tí gbogbo yín máa fojú ara yín rí. Kódà ẹni tó kọ́kọ́ rìpọ́ọ̀tù, ẹni tó kọ́kọ́ gbé kínní jáde kò ń ṣe ọmọ Yorùbá, bẹ́ẹ̀ ni kò ń ṣe ọmọ Yorùbá. Màá play ẹ̀ sí ìta máa gbọ́. Tí bá ti wá play eléyìí tán màá ṣẹ̀ṣẹ̀ wá bọ́ sí ojú agbami ètò, torí pé kí ni tí mi bá tètè play fídíò yìí ó ṣeéṣe kí n gbàgbé. Bàbá Ọbásanjọ́ ti ṣe, kódà wọ́n ti yarí tán pátápátá. Eléyìí tí wọ́n wá sọ this time around mo fẹ́ jẹ́ kẹ́yìn èèyàn wa, màá sọ àṣírí tó wà nídìí ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn, màá sọ síta nísìn. Ìdí tí mo yẹ máa sọ síta ni wípé kí gbogbo wa lè mọ̀kọ́ tó ń lọ. Kẹ máa rò pé bóyá no now
ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́, ó jẹ́ kí n ṣe ní fídíò ni, but mo sọ fún yín pé kò easy. Kí Ọlọ́run ṣàánú la ṣe ní kẹ́ fún wa ní support. Gbogbo àwọn media equipment ta need àti rẹ́ni fún wa ní drone, àti ní drone, ó kù camera, professional mic, generator, mixer, air conditioner tá máa jẹ́ káwọn irinṣẹ́ wa máa tutù kó wọ́n máa bàjẹ́. Mo ṣẹ́ gbogbo ẹ̀ sí about 6 million plus, 5 million plus. Ká fi plus orí ẹ̀yẹn fi ṣe drone, almost be 5 million kúta wá báyìí fún media ká ọ̀rá ṣe ní wọ̀bá rápẹ́, but kí ìyẹn má dà ètò tá à ń ṣe ìdúró. Now bàbá Ọbásanjọ́ wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn, kò dẹ̀ sí nǹkan méjì tó jẹ́ kí bàbá Ọbásanjọ́ sọ̀rọ̀ yìí tó kọjá wípé ṣe mọ̀ pé bàbá Ọbásanjọ́ wà lára àwọn world leaders, bóyá lè má mọ̀, apart from pé wọ́n jẹ́ former president wa, wọ́n wà lára àwọn world leaders. Àwọn world leader dẹ̀ máa ń ṣe meeting, yes, wọ́n máa ń ṣe meeting. Ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa politics dáadáa, nǹkan tí mo sọ ayé yín, wọ́n wà lára àwọn world leader. Òkọ́dẹ̀ tún wà lára àwọn ex-president, tó túmọ̀ sí wípé wọ́n máa ní access sí àwọn information kọ̀ọ̀kan tó jẹ́ pé ordinary person ó lè má ní access sí. Now ibi tí mo ń lọ rèé, nígbà tí bàbá Ọbásanjọ́ tí wọ́n lọ káàkiri, ó dà pé wọ́n ti rẹ́ni sọ bí tí iṣẹ́ wa dé fún wọn. Ẹ gbọ́, wọ́n ti rẹ́ni sọ ibi tí iṣẹ́ bàbá Bánjí Akíntóyè àti Chief Sunday Igboho dé. Ó dà bí pé wọ́n ti rẹ́ni sọ fún wọn, mi sọ pé ó rí bẹ́ẹ̀. Ǹjẹ́ wọ́n mọ̀ kan tí bàbá Ọbásanjọ́ wá sọ jáde nísìn? Tẹ́yìn kan bá gbọ́rọ̀ yìí ó máa ṣọ́ọ̀kì yín. Ẹ bá wa share fídíò yìí kó délé kó dóko kó dé gbogbo ibi tó jẹ́ kó dé. Torí lè tí bàbá Ọbásanjọ́ ṣe yìí, ó yà mí lẹ́nu. Kò dẹ̀ kó rí bẹ́ẹ̀. Bàbá wa ni wọ́n. Bó tiẹ̀ jẹ́ pé ẹni tí wọ́n ní wọ́n sọ̀rọ̀ yẹn fún náà, àwọn náà máa mọ̀. Tinubu fún ara wọn máa mọ̀. Torí bá ṣe ń yọ sólà ń yọ gbọ́. Bẹ́ẹ̀ ni kò sí kankan tó bò nínú ayé yìí mọ́. Now bàbá Ọbásanjọ́ wá sọ̀rọ̀ kan, ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn màá kọ́kọ́ play ẹ̀ kí n tó sọ kúlẹ̀kúlẹ̀ àṣírí tó wà nídìí ẹ̀. Ẹni tó gbé fídíò yìí síta ó ń bẹ̀rù, ó ń fi fear sọ̀rọ̀. Nínú ọ̀rọ̀ tó bá sọ ẹ rí pé ó mọ̀ nǹkan tó ń sọ, ṣùgbọ́n ẹ̀rù ló ń bà á. Kò ń ṣe gbogbo èèyàn ló máa láyà bí àwa tí a ti wò pé ó dá kéèyàn kú gẹ́gẹ́ bí ẹni tó jà fún ìlú ẹ̀ ju kéèyàn kọ́ kú bí ẹdìyẹ lọ. Bógo dẹ̀ ti ń jẹ́ tọlọ́run, àwa ò ní kúkú ọ̀wọ̀ọ̀wọ̀. Ẹ̀yin tẹ́ ń wò mí ní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ̀. Àlàáfíà tí gbogbo yín fi lọ sórí àwọn orílẹ̀-èdè tẹ́ wà, àlàáfíà yẹn jù bẹ́ẹ̀ lọ lẹ tún máa fi padà wá sílé. Wọn ò ní fi ẹ̀yin ìyá àti bàbá mi, wọn ò ní fi yín tẹ̀lé plane wálé lágbára Ọlọ́run. Ẹsẹ̀ yín lẹ fi lọ sí ìlú òyìnbó, ẹsẹ̀ yín lẹ máa fi padà wá. Ẹ̀yin tí àdẹjọ́ wà ní Nàìjíríà náà lágbára Ọlọ́run á máa fìṣẹ́ ẹ̀ṣọ́ wa. Ọ̀rọ̀ mi ò ní pọ̀. Now ẹ jẹ́ n play kíní kí àjọ gbọ́ sétí. Ó jẹ́ kí n insert fídíò ni, but torí pé mi ò mẹ́ni tó ṣe fídíò yìí kó má dẹ̀ lọ fún mi ní copyright, but tó bá sì jẹ́ audio YouTube máa mọ̀ pé mò ń analyse ẹ̀ ni. Now look at this. Fellow Nigerians, Kasara don burst. Allegedly, an information has been flying around since few minutes ago on the social network, on the public domain, that former president of Nigeria, Chief Olusegun Obasanjo, tells the federal government of Nigeria, as led by Chief Olusegun, few minutes ago on the social network, on the public domain, that former president of Nigeria, Chief Olusegun Obasanjo, tells the federal government of Nigeria, as led by Chief Bola Ahmed Tinubu, to beg
the whole Biafran agitators to calm down and stay because there is enough national cake to share. Listen, guys, this is very funny, but it's a very important information. When you go over to the social network, when you go over to public domain online, you will see a paper that is known as the Whistler. The Whistler carries the picture of Chief Olusegun Obasanjo, a two-time president of Nigeria, one as a military man, one as a civilian, where he was telling the current president of Nigeria, Chief Ahmed Bola Tinubu, to beg all the agitators of Biafra to stay because there is enough national cake to share. But some other people have said that this is a false information, this is a rumor, that it is not true, that Obasanjo, our own Obasanjo, cannot say such a thing. While on the other hand, some other people say that it is true, it's on the public domain, they should go and consult the paper known as the Whistler. Is this what they have been doing? If anybody comes out to ask for Biafra, to ask for right to self-identification, right to existence, is it what they will do? They will bribe them with the natural resources and taxpayers' money in Nigeria so that they will calm down. No wonder Nnamdi Kanu is a die-hard and honorable man because he has refused to partake of the national cake and he is hell-bent and insistent on the Biafran freedom and liberation. No wonder they are also afraid of Simon Ekpa, who is even in faraway Finland. However, you see all this information that is, this picture that is moving about from left and to right, from right and to left, from left and to right. This is the paper, the Whistler, that carries this information online. It's on the public domain. They said, Obasanjo said, allegedly, I know they I've just given you this information and put the paper left and right so that you go and consult it and read. Allegedly, I know what the Nigerian government have been doing, paying people who are out to struggle for self-determination, self-identification, and self-existence. It is wrong of them. It is very wrong. Up Biafra, up Biafra, up Oduduwa, up Oduduwa, up Afenifere, up Afenifere. Continue to struggle. Ṣé gbọ́ kan tí ó sọ tí wọ́n lòun sọ tó rọ́mọ Ìgbò ni so ti Biafra nìkan ló dárúkọ but ẹ rí pé at the end ó recognize Odùduwà nation which is Yorùbá nation. Ẹ̀yin ènìyàn wa tẹ́ bá rántí dáadáa mo fẹ́ mọ̀ bóyá ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ń fi ọkàn bá program mi lọ. Mo fẹ́ sọ̀rọ̀ kan mo fẹ́ jẹ́ kẹ́ kọ sínú comment section báyìí. Ǹjẹ́ ẹ rántí pé mo jáde mo sọ fún yín wípé àwọn international communities wọ́n fún Nigeria ní pressure pé àìdá kó pa wá lẹ́nu mọ́ kó fún wa ní nǹkan ká dákẹ́ tàbí kó fi wálẹ̀ ká máa lọ. Ṣé rí pọ́rọ̀ ẹ̀ náà ló tún ṣe rí pé òun ló jẹ jáde yìí. Ẹ jọ̀ọ́ ẹ̀yin ìyá àti bàbá mi tẹ́ bá rántí lótìtọ́ àti lódodo ẹ bá mi kọ sí comment section pé lóòótọ́ ni mo sọ bẹ́ẹ̀. Mo sọ fún yín àwa ò ní èèrà tí ó lọ́mọ nínú gbogbo ẹnu ni mo fi ń sọ àwa ò kí èèrà tí ó bá lọ́mọ nínú. Tí n bá sọ kọ́kọ́ fún yín kẹ́ mọ̀ pé confirm ni. Mo ti sọ̀rọ̀ yìí láti close to 1 month ago ni mo ti sọ tí mo ní international communities wọ́n fún Nigerian government ní pressure gan pé kó fi wá sílẹ̀ ká máa bá tiwa lọ. Mo dẹ̀ sọ ipá tí òyìnbó kan tó pè ní Matthew Cars tó ṣe gudugudu méje tó ṣe yàyà mẹ́fà lórí pé wọn ò gbọdọ̀ rẹ́ wa jẹ. Ó kọ́ dàbí ìpọ́nlọ́ ńkọ́ dídí ìyàn tí wà ní. Now ọmọ Yorùbá ṣẹ́yìn náà ti wá rí pé iṣẹ́ táwọn bàbá yìí ṣe kò ń ṣe kékeré. Àníṣe àwọn bàbá yìí bó ṣe ń print document lọ ṣe meeting Zoom meeting conference call send the letter diplomatically. No. Ṣẹ́ra àwọn bàbá yìí wọ́n deserve
award tí ẹnìkankan ò tí gbà rí in the history of mankind. Tá bá gba orílẹ̀-èdè wa tán ó gbọ́dọ̀ a ní láti fún àwọn bàbá yìí ní award tó jẹ́ pé wọn ì tí fún yàn rí. It's just too much. They are just too wonderful. Àwọn bàbá yìí tẹ́ bá rí àwọn ibi tí wọ́n ti ṣiṣẹ́ dé kẹ̀rù Ọlọ́run á bá yín. Ṣe rí pé nígbà tí a dákẹ́ tí a ò sọ progress wa síta mọ́ tó jẹ́ pé ìta bá ti ṣe ta ti kúrò ńbẹ̀ òun là ń sọ síta. Torí olórí burúkú ọmọ aṣẹ́wó tó ń leak information wa ní ọjọ́ kìíní àná tó pera ẹ̀ níyàwó Abíọ́lá, that olóṣò ajá àdúgbò, gbogbo ẹni ni mo fi ń pè bẹ́ẹ̀, ajá àdúgbò tó náà ń ṣe kinní kan òun ti kinní kan òun kan, irọ́ ni gbogbo ẹ̀. Wọn ò mọ bó ṣe ń lọ mọ́ ni. Nígbà tá gẹ̀ẹ́tì ìgbà tó yára gẹ̀ẹ́tì wọn pé tá bá ti sọ pé a fẹ́ ṣe nǹkan báyìí wọ́n sáré jáde síta wọ́n náà náà fẹ́ ṣe àkà máa fi wọ́n lẹ̀. Ó ti ṣẹlẹ̀ bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta. Wọ́n ń wá gbogbo ọ̀nà láti make sure pé àwọn jẹ́ kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nǹkan tàgí wa gẹ́gẹ́ bí adàlúrú, gẹ́gẹ́ bí afẹ̀míṣòfò. Kí ni wọ́n sọ tán? But mo láyọ̀ lè níyì láti fìdí ẹ̀ múlẹ̀ fún yín pẹ̀lú ẹ̀rí tẹ́ gbọ́ yìí wípé àwọn bàbá yìí wọ́n ti ṣiṣẹ́ kọjá bí táwa ọmọ Yorùbá rò. Ọlọ́run gbọ́. Níbi tọ́lọ́run ti àwọn bàbá yẹn lẹ́yìn dì ká bá Yorùbá nation lé ní gbàm báyìí gbogbo everything ti wà in order. Kò sí pé ẹ ṣe kinní kan no everything has been perfected. Ohun tá nídìí sí ni pé ká kọ̀ gbẹ́sẹ̀ ká tẹ̀lé òmìnira. Ó ti tán níbi táwọn bàbá yìí ṣiṣẹ́ dé. Bàbá Ọbásanjọ́ bóyá wọn fẹ́ jẹ́ kí Nàìjíríà pín ní tiwọn ni wọ́n ṣe sọ fún Tinubu pé lọ bẹ̀ àwọn ọmọ yìí o, lọ bẹ̀ àwọn ọmọ yìí. Bàbá Ọbásanjọ́ ò kéré. Ṣé bàbá máa sọ orí ọba wa náà ò sọ bàbá wa ni wọ́n? Gbogbo wa la mọ̀ kí bàbá Ọbásanjọ́ alákíkanjú ni wọ́n, àfi tọ́lọ́run bá kọ́ fàánú wa sí wọn lójú ló kù. Ṣé àwọn bàbá yìí ṣé wọ́n lè wà nínú movement pẹ̀lú wa kí rédèrèdè máa ṣẹlẹ̀? Kò ní ṣẹlẹ̀ láéláé. A ti máa lọ, a ti máa gbàgbé pé a fẹ́ gbòmìnira. Tẹ́ bá dẹ̀ wò dáadáa ẹ rí pé àti bí àbí oṣù méjì tí mi bá ṣe mistake sí mẹ́ta ni bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ ti ń sọ̀rọ̀ fatafata because bàbá ó ṣe kí bàbá ti máa gbọ́ àwọn ibi tó ń ṣiṣẹ́ dé. Ẹ̀dẹ̀mọ̀ káwọn bàbá yìí wọ́n ní fẹ́ jẹ́ kó tán bẹ́ẹ̀ yẹn kọ́ lọ dáríjì mí. Òun lẹ ṣe rí tèmi personally tí mò ń pariwo fún bàbá Tinubu on a daily basis wípé bàbá ẹ tú okùn lọ́rùn àwa ọmọ Yorùbá ká máa bá tiwa lọ. Ká máa bá tiwa lọ. Bí àwọn olórí burúkú Fúlàní bọ́ ṣe ń pa dídú lọ pa gígùn ẹ lọ dira o. Ẹ jáde ọ̀dọ̀ bàbá Máyégún náà. Olúṣadé ní pẹ̀rẹ̀ abawọ́ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dákẹ́ ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ò gbọ́dọ̀ tẹ̀lẹ̀ bí ògòǹgò bó bá rìn bí ògòǹgò sísẹ́ lẹ́sẹ̀ rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà ló lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Aníkúlápó wọ̀lú jìgànjìgàn bí ẹkùn akọrabata òkúta baba aláwo tó ń dífá bí ẹni wẹjú bógun ayé bá gbóná lalala bí iná àjẹrin táwọn ìyàmí bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè Máyégún Aníkúlápó oṣùn òórùn sùmọ̀lú ló lé ọkiri ojú oorun ogun àmúbọ̀n rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọbí lọ́mọ aráyé fi dì ọ́ ogun gbèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra ńlẹ̀ kó dìde kàn sí olóyè Máyégún Aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ pè sórí nọ́mbà yìí 08023940939 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kì í borí olóńgbò ní mògún ìwọ ló rẹ̀ yàn tá rẹ̀ ló kọ́ lọ́wọ́.
káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa, nọ́mbà bàbá Máyégún lẹ ti rí yẹn. Bóyá o fẹ́ dífá ni, o fẹ́ tẹ̀fá ni, o fẹ́ fi ìdí ẹgbẹ́ lélẹ̀, o fẹ́ ṣe àjò, ogun tajà, o fẹ́ dira ni, òun wà wé gbèlú ni, òun wà fẹ́ tòótọ́ ni, tàbí wọ́n tó fi àwọn ìkórè ṣe mọ̀ pé àkàwọn ayé máa ń fi ìkórìíra síyàn lára táwọn àgbàlagbà máa ń pè ní àbílù. Oríṣiríṣi nǹkan ló máa ń ṣe síyàn. Ẹ pé bàbá Máyégún, nọ́mbà wọn nìyẹn, Agbọ́fábẹ́níwẹjú. Mo dẹ̀ máa ń sọ, mi ò rí wọn rí. Ìròyìn tó dáa tá à ń gbọ́ nípa wọn láti jọ́ yìí, tí àwọn èèyàn dẹ̀ ń lọ sọ́dọ̀ wọn, tí wọ́n dẹ̀ pè mí kọ́ complain fún mi negatively, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pè mí dúpẹ́ ni. But ìwọ tó bá mọ̀ pé o ti ń bá wọn ṣe transaction tó wú ẹ̀ pọ̀ gan-an, jẹ́ kí n mọ̀, kí n bàbá báyìí ẹni yìí ẹ mọ̀, to protect my own personal name. Mi ò mọ̀ wọ́n rí, ṣùgbọ́n mo ń ṣe tèmi nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá ń pè mí, Masby jọ ọmọ mi kìnìkan, èmi ò ń ṣe babaláwo, mi ì dẹ̀ kí n fi bẹ́ẹ̀ ráyè. Wàláì mẹ́sẹ̀jì tó wà lórí fóònù mi ó lé ní 9,000. Àṣírí ni mo gé fún yín lè mélòó mo fẹ́ kà. More than 9,000 message. Torí ẹ̀ mo máa ń sọ, ẹni tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ pè, tí bá rí miss call yín máa pè padà, tàbí kẹ́ drop voice message, mo máa rí. Mo reply èdè yẹn gan ni. Bàbá Máyégún ẹni tó ṣe fọwọ́ sọ̀yà ni. Now ẹ jẹ́ ká lọ dira. Ṣé mọ̀ pé bá ṣe gbọ́nlé ọkọ bẹ́ẹ̀ náà la gbọ́nlé àlè. Àwọn olórí burúkú yìí ta náà fẹ́ kúrò ní ara wọn yìí, wọn ìjọ tó bá di pé a fẹ́ lọ, wọ́n lè má fẹ́ gbà lójú, kọ́ lè má fẹ́ gbà ní àbọ̀rọ̀, kọ́ lè má fẹ́ gbà easily, tàbí kó jẹ́ wípé olórí burúkú àwọn Fúlàní wọ́n á kọ̀ dédé ní ká tẹ̀ ṣe wọ́n lọ́ṣẹ́ kí wọ́n tó lọ. Ẹ lọ dira. Ẹ lọ ṣe kí ni? Ẹ lọ dira. Torí pé tẹ bá rí rate táwọn Fúlàní fi ń wọlé sí Nàìjíríà báyìí pẹ̀lú ọkọ̀bọ̀ wá láti ìlú wọn ní o. Tó bá dàbí rọ́, tí ó bá ṣe pé tí n bá ní kí n gbé sórí channel yìí kọ́ má lọ block account mi ìbá ṣú ẹ̀ fún yín kẹ́rí live and direct. Kẹ wá wo báwọn Fúlàní ṣe ń dú ọmọ Yorùbá lọ́rùn. Kẹ wá wo bí wọ́n ṣe pa àwọn èèyàn lọ bí ilẹ̀ bí ẹni. Àdẹ̀ tí ìjọ kan kí bàbá Tinubu jáde kó wá fi sọ̀rọ̀ yìí. Wọ́n sọ̀rọ̀ kan nípa ẹ̀. Ó dẹ̀ ń jẹ́kọ̀ọ́ tó ń dún àwa ọmọ Yorùbá. A sọ fọ́pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn wa gbọ́ ni. A sọ fún yín wípé problem ti Nàìjíríà ní kò kìí ṣe problem president, problem ìpínyà ni. Because tí a ò bá tí ìpínyà rọgbọ́n dá sí o, rọgbọ́n dá sí. Ìwọ̀nba ni president lè pàṣẹ mọ́. Tí president bá pàṣẹ, kò ṣe president ló máa lọ carry out order ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yí bàbá wa ká Fúlàní ni wọn ò dẹ̀ kí ń ṣèyàn dá, kódà wọn ò nífẹ̀ẹ́ bàbá Tinubu. Bó ṣe ń ṣe wọ́n ni pé kí nǹkan ṣe bàbá Tinubu kí èèyàn àwọn lè bọ̀ síbẹ̀. Ṣèbẹ̀rí iṣẹ́ tí má tó ń pín owó kiri dollars, ó ń pín owó kiri ni. Tó bá dàbí rọ́, kẹ́ wo fídíò Shettima.
kẹ̀kẹ́ àbọ̀ padà yẹn ènìyàn wa ṣẹ́yìn náà ti rí fídíò Shettima níbi tó ti ń pín dọ́là bẹ́ẹ̀lì tó ń gbé fún àwọn pípù yẹn. Owó tó fún wọn yẹn kí ló ní kó fi ṣe? Ẹ má gbàgbé kò ń ṣe náírà o, kò ń ṣe náírà, dọ́là untouch chácháchá ó kó fáwọn Fúlàní yẹn. Kí ló ní kó fi ṣe? Kí wọ́n fi jẹun àbí? Millions of dollars. Owó tó jẹ́ pé ó tó dá ṣẹlẹ̀ sí state kan àbí state méjì gan pàápàá tó dẹ̀ fi lè ṣe bẹ́ẹ̀ yẹn. That is not the first time. That is not the first time. Owó kí ló sọ fún wọn, iṣẹ́ wo ni wọ́n ṣe fún? Ìyẹn lẹ fi máa mọ̀ wípé ó dìgbà tá a bá pín kó ní kálukú tó ní ìsinmi àti àlàáfíà ká tó lè fẹ̀dọ̀ lórí òróòrò. Àwọn Fúlàní wọ́n wà lẹ́yìn ara wọn gbágbágbá. Pípa tẹri tó ń pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá yìí géèmù ni. Àfẹni tí ó bá mẹnu ẹ̀ tí ó bá mọ bó ṣe ń lọ ní onímọ̀ pé géèmù. Wọ́n fi láìfà àwọn èèyàn play politics. Ó mà ṣe ọmọ Yorùbá wá dín nǹkan tó fi ń rúbọ politics. Ẹ wò tó ṣẹlẹ̀ ní Ondo State. Mi ì lè show fídíò yẹn tó máa fẹ́ block channel mi. Ẹ jẹ́ sáré fi hàn yín torí ẹ̀ lẹ ṣe gbọ́dọ̀ lọ dira, but kí n tó fi tòǹdó yẹn hàn yín ẹ jẹ́ ká kọ́kọ́ dé ẹ̀ka ìpolówó ọjà náà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá ẹ̀jà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. La bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni La bitter tea yóò bá wà yáàjà. Ìṣòro ara ríro ń kọ́ La bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi La bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. Kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ La bitter tea gbẹlura kò rí yàtọ̀ bẹ̀. Káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa. La bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe egbòogi bóyá o ní breast cancer, o ní kidney problem, heart problem, liver problem, or any type of ìṣòro tó bá ní tó dẹ̀ mọ̀ pé tó nígbàgbọ́ pé Tradomedical lè solve ẹ̀, pé bàbá wa Aulad tí wọ́n lè ṣe La bitter tea. Ẹ pè wọ́n bóyá nǹkan ọmọkùnrin ojú tí ń ti ní báyìí lọ, mo ní mo lè fọwọ́ wọn sọ̀yà. Bóyá nǹkan ọmọkùnrin ojú tí ní báyìí lọ, ó wá fẹ́ kó wà ní size tó fẹ́, ó fẹ́ jẹ́ kó tóbi láì ní side effect kéwé àtegbò ní, tàbí tó bá gun orí madam kí a tó rí ìṣẹ́jú 5 wà á ti dàtọ̀wọ́ ẹlẹ̀. Nǹkan burúkú ni my brother, nǹkan burúkú ni. Ọlọ́run ní ṣe ìyàwó wa níyàwó. Ìdí nìyẹn tá a tẹ̀sí gbọ́dọ̀ dọ́gbọ́n sọ̀rọ̀ ara yín. Ẹ fẹ́ àdúdùn ni anything tẹ́ bá fẹ́ ẹ pè La bitter tea. Now back to our conversation. Ọmọ Yorùbá náà mo ní mo fẹ́ play video bí tí Shettima ti ń pín owó tó ti pín dollars in Ghana must go. In Ghana must go. Mo fẹ́ fi hàn yín, tí bá ti fi hàn yín tán nísìn àwa analyse ẹ̀ kó yẹ wo fídíò Shettima.
now ẹ káàbọ̀ padà yín ènìyàn wa ṣẹ́yìn náà ti wá rí fídíò Shettima yẹn kẹ́ lè mọ̀ pé ó síríọ̀sì gan. Ẹ wá dúró owó tí Shettima ń pín fún àwọn Fúlàní, ibi dẹ̀ ń pa àwọn èèyàn nílùú, wọ́n wá ní ká má lọ. Owó tó yẹ pé ẹlòmíì lè fi ṣoríire lórí national cake náà ni. Now mo fẹ́ play kíní Ondo state yẹn fún yín. Ìyá tí wọ́n tún ṣẹ̀ṣẹ̀ pa, àwọn méjì ni wọ́n yìnbọn pa ní Ondo state, but ìyá kan wà tó yẹ pé ọ̀fun ni wọ́n ti yìn fún tó jáde ibì kejì kì í gbẹ̀mí mi lẹ́sẹ̀kẹsẹ̀. Ìkan wà tí ìyẹn náà wọ́n ló ti kú ṣùgbọ́n wọ́n náà gbé lọ hospital bóyá wọ́n lè revive or something like that. Ẹni tó bá fẹ́ fídíò mo ti sọ fún yín kẹ́ lọ join fan base mi lórí WhatsApp group tàbí kẹ́ search fún channel mi lórí WhatsApp Masbi TV ó máa gbé wá. Ibi méjèèjì mo máa ń tó àwọn videos kan wà tó yẹ pé a lè show lórí afẹ́fẹ́ tó yẹ pé ta bá show ẹ̀ tó máa gbé àkáǹtì wa lọ tí wọ́n ní dá padà mọ́. Olúwa tó ẹ̀ṣẹ̀ wa start afresh ànìkọ́ bẹ́ẹ̀ yẹn ò dẹ̀ da. So now ẹ jẹ́ kí sáré play voice yẹn fún yín kẹ́ gbọ́. So mo fẹ́ play voice yẹn fún yín nísìn kẹ́ lè mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí Masbi bá sọ kò sáàyè sọ̀rọ̀ ńbẹ̀. Ó yá títí kìíní yẹn mo fẹ́ sọ yìí òun kọ́ lélẹ̀ nǹkan tí tẹ́lẹ̀ fẹ́ parẹ́ lélẹ̀ òun kọ́ lélẹ̀ kí sáré gbé jáde fún yẹn má bínú o. Kẹ wá sọ nǹkan tó fowó yẹn ṣe, owó tó fún wọn yẹn ò ní ìmọ̀ kan tó ní kọ́ lọ fi ṣe, bóyá ó ní kọ́ fi ra tadé àbí bisikíìtì àbí nǹkankan tí tó fi máa fún wọn ní millions of dollars. Kò yé mi tó, ó ṣe kí ó yé èèyàn àgbàlagbà tẹ wàá nulẹ̀ kí ẹ ṣàlàyé fèmí ní comment section. Now ó yẹ já listen sí kí ẹ wò ṣe pé fídíò ni bọ̀ mi nílé play ẹ̀, so màá kọ́ fún yín ní ọ̀dọ̀ ẹ̀ nìkan. Ṣẹ́rí báyìí o, àríyá. Ṣẹ́rí báyìí o, àríyá. Ṣẹ́rí báyìí o, à ń kígbe láti ẹjọ́ ìpè àwọn Fúlàní darandaran pé wọ́n pa àwọn èèyàn wa. Bí ọ̀sẹ̀ bíi mélòó kan báyìí, a kámẹ́rà wípé wọ́n pa àwọn èèyàn wa, wípé wọ́n pa wá, wọ́n dá àwọn èèyàn wa lọ́nà, wọ́n pa wọ́n. Ṣé ti rí báyìí? Ìkan nínú àwọn èèyàn wa lélẹ́yìí o. Méjì ni wọ́n o, méjì. Ìkan bá àti ránṣẹ́ ẹnìkan lọ sọ́spítà. Obìnrin lélẹ́yìí o, ṣẹ́rí. Ṣẹ́rí pé ó ń lọ lé, ó ń lọ. Ṣẹ́rí bí wọ́n ti yìnbọn sí. Ṣẹ́rí. Ẹ wo ọrùn náà ti yìnbọn sí àwọn Fúlàní darandaran. Ṣẹ́rí báyìí. Ṣẹ́rí bọ́n ṣe yìnbọn sí. Wọ́n ti pa. Wọ́n ṣe wálé ṣe lélẹ́yìí o. Wọ́n ti pa àwọn èèyàn wálé ṣe ṣẹ́rí báyìí. Pé èèyàn ń lọ gbóró tó ń lọ lé, wọ́n dá wọn lọ́nà. Àwọn méjì náà yìnbọn sí o, ẹnìkan yóò parí lọ́sẹ̀ nìyẹn lọ, bóyá kú bóyá yè àtìmọ̀. Ṣùgbọ́n ẹni ìbáyìí ṣẹ́ ti nínú gbó. Náà pa sí nínú gbó. Ṣẹ́rí báyìí, aṣọ ọlọ́jọ́ yẹn, wọ́n ṣe pa wá lélẹ́yìí o. Wọ́n ṣe pa wá tó pa àwọn èèyàn wa lélẹ́yìí. A kígbe. A lè máa ṣe káàdọ̀ oko, ṣẹ́rí báyìí. Ṣẹ́rí kọ́lọ̀ kó ṣàánú wa o, ṣẹ́rí. Wọ́n ṣe pa àwọn èèyàn wa, wọ́n ṣe pa wọ́n ní o. Ṣẹ́rí lè báyìí, ṣẹ́rí ọrùn náà ti yìnbọn sí o. Ó ní o. Ó ní o. Ó ní o, àmọ́ ọ̀tá fẹ́ ṣe mọ́ báyìí o. Ọjà níyà yẹn kò yé wa mọ́ o. Kò yé wa mọ́ rárá. Àmọ́ ọ̀tá fẹ́ ṣe mọ́. Ní ìlú Ọbátẹ̀dó, ní Ìgbàtòrò Familúgbà. Ní ìlú Ọbátẹ̀dó, ní Ìgbàtòrò Familúgbà. Lójú ọ̀nà, wọ́n ṣe ń dá àwọn èèyàn wa lọ́nà ní o. Àwọn Fúlàní darandaran, wọ́n kidnap, wọ́n pa àwọn èèyàn wa, wọ́n ṣe ń kidnap àwọn èèyàn wa, bẹ́ẹ̀ náà ń pa wọ́n. Ṣé ti rí báyìí? Ní Ìgbàtòrò Familúgbà l'Ondo State, ṣẹ́rí lọ́nà oko, pẹ́kẹ́ èèyàn lọ sóko, ṣẹ́rí báyìí, ṣẹ́rí ọlọ́run kó ràn wá lọ́wọ́ o, ṣẹ́rí báyìí o, ṣẹ́rí àti kékékékékéké. Mi ò fẹ́ ṣojú ẹ̀yìn o. Apariwo títí wọ́n fi wálẹ̀ o, wọ́n fi wálẹ̀ o, àmọ́ nǹkan tá a tún fẹ́ ṣe o, àmọ́ o ṣe báyìí ẹrù kan kó lọ ní iṣẹ́ gbọ́n ṣe gbogbo ẹrù wọn, gbogbo oúnjẹ tó ń kó lọ ẹrù tí wọ́n dì lọlé tí ẹrù bọ́n ṣe ṣe gbogbo ẹ̀, owó tó kó síbẹ̀ gbogbo ẹ̀ wọ́n ti kó tí ẹrù bọ́n ṣe ya kò
ṣe rí gèlè kan tó rí wó sórí ni ṣe ti rí ó ń lọlé ni o ó ń lọlé ṣe rí gbogbo aṣọ ni ẹ wo bó ṣe da gbogbo ẹ̀ sílẹ̀ pátápátá gbogbo ọba bíbélì ẹ̀ lélẹ́yìí o ṣe rí bá a ṣe ń kígbe lélẹ́yìí o ó pẹ́ ta ti ń kígbe ó pẹ́ ta ti ń kígbe o ó pẹ́ ta ti ń kígbe o ó pẹ́ ta ti ń kígbe ó pẹ́ ta ti ń kígbe ó pẹ́ ta ti ń kígbe kígbe títí wọn kò sí ọ̀dọ́ níṣẹ́ sí o kò sí ọ̀dọ́ níṣẹ́ sí o kò sí ọ̀dọ́ níṣẹ́ sí ẹ̀wọ̀ ẹ̀rù tọmọlọmọ tó kọ́ lọ́lé ni o ọlọ́kadà tó gbé wọ́n yìnbọn sẹ́ni yẹn adìjàdó ẹni yẹn àti gbẹ́ni yẹn lọ sọ́sítà báyìí bóyá kú bóyá yè àti mọ̀ o ẹni tó gbé sẹ́yìn òun nìyẹn o wọ́n ti pàdánù àwọn yòókù ọpẹ́lọpẹ́ Ọlọ́run ṣe ti rí o ṣe rí báyìí o àti kékékékéké ṣe ti rí o ṣe rí o ṣe rí o ó bà wá lẹ́rù báyìí o ẹ ṣé o. ní ìbátòrò fámilúgbà lọ́bà tẹ̀dó lóòdó ṣèètì wọ́n ti pa wọ́n tẹ́ o nínú oko ṣe ní wọ́n èsì ṣe bó ṣe wù wọ́n o wọ́n ṣe àwọn Fúlàní darandaran àwọn Fúlàní ni wọ́n o darandaran wọ́n ti pa wọ́n tẹ́ o. Now mo ti mú solution kan wá sórí ọ̀rọ̀ Fúlàní tẹ́lẹ̀ màá tuntun sọ ọ̀pọ̀ àṣẹ oúnjẹ fẹ́ sunkún mi ò kì í fẹ́ ké ìwọ̀nba omi tó dà lójú mi sì gbogbo system mi ti wà disorganized wà ṣe kódà mi ì fẹ́ rí i pé èèyàn ké ká máa sọ pé mi tiẹ̀ fẹ́ ó mà ṣe o. Now mo ti mú solution kan wá ilẹ̀ Yorùbá kí ló ṣẹlẹ̀ sí wa ilẹ̀ Yorùbá mo ti mú solution kan wá tẹ́lẹ̀. Solution yẹn ni pé a máa gbé ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ kan gbogbo àwa ọkùnrin obìnrin ni o ta wà nínú ìlú ká padà síṣẹ̀ṣe ká bẹ̀rẹ̀ sí ní dira mi ní kẹ́ lọ forí balẹ̀ fún òrìṣà ẹ lọ ṣayẹta òkígbẹ́ tìdíjò àyìnrá àyìnjánìfun ti afẹ́ta arẹta asákì òkígbẹ́ kọ́tafà fún ẹ kó má wọlé gbogbo àwọn tó ń dárúkọ yìí owó tí ò ní ìtumọ̀ lẹ máa fi ṣe simple owó tí ò tó kankan lẹ máa fi ṣe kódà ìtẹ́ ẹ lè ṣe fún ara yín gan wà níbẹ̀ ẹ súnmọ́ àwọn àgbàlagbà ní àdúgbò ṣe mọ̀ pé tó bá jẹ́ pé àwọn lóòótọ́ Ọlọ́run ló ń ṣọ́yàn ṣùgbọ́n Ọlọ́run náà sọ pé ìbùkún ni fọ́mọ ọ̀dọ̀ náà tó fọgbọ́n ṣe so therefore ẹ kò àzúwì pé èèyàn ṣe arẹta afẹ́ta àsákì tìdíjò fọ́bọn gbogbo àwọn nǹkan yẹn kéèyàn ṣe sára kí àwọn tí wọ́n àtàkì yẹn ṣe sára ṣe mọ̀ pé ọkọ̀ ò ní kú nu wọn ọlọ́kadà yà kọ̀ máa sá lọ pé kò fi kú omi tó wà ní but wọn ní gbogbo nǹkan yẹn lọ́wọ́ àwa ọmọ Yorùbá là ń para wa Ọlọ́run tó dá wa tó dá ewé àtegbò sílẹ̀ Yorùbá tó dẹ̀ ń ṣe àmì sí tó ń jẹ́ Ọlọ́run mọ̀ pé apá máa nídìí ẹ̀ ni Ọlọ́run fẹ́ jẹ́ ká lò ló ṣe ń wù nílẹ̀ Yorùbá kọ́ yìnbọn fẹ́yàn kó má wọlé ilẹ̀ Yorùbá lónìí kọ́ ṣáyàn ládàá kó má wọlé ilẹ̀ Yorùbá lónìí kéèyàn fẹ́ là kọ́ mú ẹ lórí àgbéró ìkílẹ̀ Yorùbá ní gbogbo kíní ìwà owó tí ò tó kọ̀ọ̀kan lè máa fi ṣe ẹ má jẹ́ kó máa pa wá dànù táwọn Fúlàní okay for example sí kí gbogbo ẹ̀yin tẹ wá kọ azumi pẹ́yìn tẹ wá ní abúlé kan kí gbogbo yín ní oríṣìṣàjẹsára lára kí Fúlàní bí ọkọ̀ ń pọ̀ náà tó máa ọ̀pẹ́ẹ̀tì bí àwọn 5-6 ó pọ̀ ju àríwá ilẹ̀ ayé yìí tó bá fẹ́ rèrè gbogbo òlù ni ọmọ ní bí a pé 10 ẹ wá wò now ká tẹ̀ wá sọ pé èèyàn 10 wọlé wá nínú àwọn Fúlàní 10 wá tó fẹ́ wá jí àwọn èèyàn gbé nílùú tó dàbọ̀ bolẹ̀ tó ṣe gbogbo ẹ̀ tẹ̀yìn aráàlú jáde sí wọn tẹ̀ bẹ̀rẹ̀ sí ní bọ́ṣẹ́ yìnbọn tẹ̀ súnmọ́ wọn tó yìnbọn tẹ̀ súnmọ́ wọn ẹ̀yìn gan lẹ́ máa mú wọn lẹ̀dí àwọn ìjọba wọn dọ́gbọ́n gbẹ̀sìn lọ́wọ́ wa ni mò ń padà bọ̀ wá analyze fún yín dáadáa tá a bá ní oríṣiríṣi àjẹsára ẹ dẹ̀ make sure pé test ẹ̀ má fi ara ẹ test oògùn wá olóńgbò ewúrẹ́ ẹdìyẹ àgbò bówó ẹ bá ṣe ká
lọ rà lọ́jà kódà gan o lè dé Máragí mi ní kó lọ gbébọn wá vigilante kan so-safe corp kan tàbí Àgbẹ̀kọ̀yà kan tó mọ̀ ládùúgbò ẹ pé ẹ wá bá mi dán kíní ìwò pátápátá ẹ ó máa san owó ọta tó bá yìn àti local security ó láṣẹ̀ṣẹ̀ àti gbébọn ádẹ̀bẹ̀ kan tó bá ti kàn fún àmì ó ti tán ohun tó bá jẹ́wọ̀ tó bá ní o má jẹ́ ó dẹ̀ gbìyànjú kó máa rí níwẹ̀ dáàsọ̀ kẹwòjọ́ kìíní àná tí bàbá olóyè Sunday Igboho lọ sí Ìgàngán bẹ́ẹ̀ ni tí olórí burúkú ọmọọṣẹ́ Sàlíù tó sáré dàbọn gbogbo aláyé ẹ̀ẹ̀kan ni kámẹ́rà gbé tí wọ́n fi dàbò wọ́n tó ẹ̀mẹ́ta sẹ́mẹ̀rin ẹ wá sọ fún mi kí bàbá má wàá jẹun kánú àwọn ará bíi ẹ̀sìn wa tó gbà lọ́wọ́ wa kí àti kó alẹ́ wúlé ìyá ni kò ní jù bẹ́ẹ̀ lọ for now. Once again, my name is Williams Oluwatosin Ogunbiyi, aka mass burial for the bad leaders, aka Alogun Masika. Ẹ má gbàgbé o, fẹ́yìn tó bá fẹ́ fún wa ní donation GTB account mi 021 41 68704 021 41 68704 021 41 68704 GTBank Zanu Williams Oluwatosin Oduagbiwa kò ní gbé ọ̀dàlẹ̀. Once again, I say a very big thank you. Ẹ bá wa share fídíò yìí kó wọ̀ búra yìí lọ. Ẹ bá wa pín káàkiri ọmọdé jàǹfààní ẹ̀ kí àgbàlagbà jàǹfààní ẹ̀. Kẹ̀dẹ̀ má fẹ́ ìjọba fi gbé polówó ọjà fún wa tàbí fẹ́ bá wa sọ anything. Ẹ kẹ́kọ̀ọ́ wá sórí +229 57 74 79 70 +229 57 74 79 70. Oduagbiwa kò ní gbé ọ̀dàlẹ̀. I'm working on my new Nigerian number. God bless you all.